A kú ojúmọ́ níbi tí ẹnì kọ̀ọ̀kan wá wà. Iṣẹ́ kan ni mo mú wá fún wa lónìí. Iṣẹ́ náà òní Yorùbá máa ń pè ní òmọ̀. Kí ni ìtumọ̀ òmọ̀? Òun náà ni pé àwọn ìmọ̀ àṣírí kan máa ń wà tó ṣe pé wọn ò sọ fún wa, ṣùgbọ́n Ọlọ́run máa fi sí ọkàn wa. A máa mọ̀, òun náà pè ní òmọ̀. Oríṣiríṣi òmọ̀ ló wà, ṣùgbọ́n ìdánilẹ́kọ̀ọ́ ló wúlò jù lára òmọ̀. Kí ni ìdánilẹ́kọ̀ọ́ òmọ̀? Òun náà ni pé iṣẹ́ tí èèyàn máa ń lò dáadáa ni, kì í ṣe tí o máa ní mo ti lò bí mẹ́ta kò ṣiṣẹ́. Kò lè ṣiṣẹ́ ìgbà tó lò fóṣù kan tó ní kó ṣiṣẹ́. Bẹ́ẹ̀ dẹ̀ ni ẹni tí ó ń lo òmọ̀ tí wọ́n jẹ́ lọ́sẹ̀ pé ṣe bí iṣẹ́ òmọ̀ náà ni ẹni yìí ń lò. Kódà ó lè jẹ́ ẹni tó ń lò yẹn gan ló yọ̀ǹda ẹ̀ fún ẹ. Ẹni tó ń lò yẹn lè ti lò bí 7 years. Ẹlòmíì tí ẹ̀ wà àti kékeré ló ti ń lò. Bóyá àwọn parent ẹ̀ náà ń lò fún ìgbà kan ti rí pé ọmọ àwọn ya wòlíì. Ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ ó bá dàgbà ní lílò ẹ̀. Ìwọ wá lọ bá pé kó kọ́ ẹ ní òmọ̀ kan, ó wá kọ́ ẹ. Ìwọ wà lò ní oṣù méjì, ó ní mi ò tiẹ̀ rí iṣẹ́. So kì í ṣe bó mọ̀ ṣe máa ṣiṣẹ́ nìyẹn. Ní tí èèyàn máa lò dáadáa tó máa wọnú ara ni. Òmọ̀ eléyìí ó confirm, ṣùgbọ́n wọ́n ní kó tẹ̀lé ní tí mò ń sọ. Ẹlòmíì á lò lẹ́ẹ̀mejì láàrin oṣù kan, á gbé sẹ́gbẹ̀ẹ́ kan, á ní mi ò rí iṣẹ́. Àti pé ìwọ gangan fúnra ẹ, ìjẹ́ o mọ irú iṣẹ́ tí èèyàn máa rí tó bá ń lò. Bí òmọ̀ eléyìí bóyá máa ń ṣiṣẹ́, òun náà ni pé tí nǹkan tó bá ti ń sọ sí wa lọ́kàn, ká fura sí nǹkan náà. Tí a bá fẹ́ ṣe, ẹ jẹ́ ká wá obì àbàtà olójú mẹ́ta. Ká wá orógbó ẹyọ kan, odidi àtàrí kan. Tí a bá ti rí wọn bẹ́ẹ̀, ẹ jẹ́ ká kó sí abẹ́ pílò. Ká wá sùn, ká fi pílò náà rọ̀rí. Tí a bá ti sùn mọ́jú, tí a bá ti jí, ẹ jẹ́ ká kó gbogbo ẹ̀, ká kó lọ sí ojú ìgbín apinnu kan. Ìgbín tó bá tóbi dáadáa tó pinnu, a kó gbogbo ẹ̀, a kó sójú ìgbín náà. A wá mú aṣọ funfun, a fi dì, a wá lọ jó. Tí a bá ti jó, ẹ jẹ́ ká máa fi oyin lò. Pẹ̀lú àṣẹ Ọlọ́run, ó máa ń ṣiṣẹ́. Àwa ni ká wá farabalẹ̀ fún un.